o torí àwọn ògìdán o ògìdán olóla jù tí ń finá. láyé ìyẹ́rì ìlú ògìdán olóla jù tí ń finá o. láyé ìyẹ́rì ìlú ọ̀pẹ sọ̀rọ̀ bàbá ọlọ́dẹ kan láyé yọ̀sí. ọlọ́dẹ títí tó ti máa. nígbà tó ti yọ kan tó bá rọmọ bí. ọlọ́dẹ kò lọ jáde. nígbà tó ti yọ kan tó bá rọmọ bí. ọlọ́dẹ kò lọ jáde. ìdákìlá ó fi kọ́ mọ ẹ̀ jáde. ìdákìlá ó fi kọ́ mọ ẹ̀. ìdákìlá ó fi kọ́ mọ ẹ̀. tó mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá pé ẹ káàbọ̀ sójú ìwòran wa nínú yàrá kan ní OJB TV Yorùbá. Gbogbo wa pátá ni mo kí pé àkúdédé àsìkò yìí o, Olódùmarè ó máa wà pẹ̀lú wa o, àní sì jẹ àní sì mu láṣẹ Èdùmàrè. Orúkọ tèmi ni Asiwaju Olalekan Akanji kọ́ Ademeto ọmọ bàbá níjẹ̀rú Ògbómọ̀ṣọ́. Máa sọ fún yín pé èmi Olalekan Akanji kọ́ Ademeto ọmọ bàbá níjẹ̀rú Ògbómọ̀ṣọ́. Mo ń kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò wa ẹ jẹ́ ká sọ tiwa. Mo máa ń sọ gbogbo gbà pé àwọn arábí náà sọ tiwọn lókè náà, ẹ jẹ́ káwa náà máa sọ tiwa níyà ibì kan. Tó bá a ṣe ń badẹ̀ sórí ètò akọni ìgbà bá a ṣe ń badẹ̀ sórí ètò ẹ jẹ́ ká sọ tiwa lọ́jọ́ tòní ẹ̀ka akọni ìgbàanì. Akọni ìgbàanì Alhaji Dauda Akanmu epo àkàrà tá a fẹ́ sọ nípa wọn lọ́jọ́ tòní. Ǹjẹ́ irú èèyàn wo la Alhaji Dauda Akanmu epo àkàrà? Bó lorúkọ epo àkàrà ti jẹ jáde? Kí ni pàtàkì wọn nílẹ̀ Oòduà? Kí ni iṣẹ́ tí wọ́n ti gbéṣe láwùjọ àwọn ọmọ adarí wọn? Lénìí lẹ́gbọ̀ọ́ púpọ̀ nú ọ̀rọ̀ nípa Alhaji Dauda Akanmu epo àkàrà. Kò sí ibi yòówù tí a ti ń sọ ń pa orin àwúrèbe tí a ní máa sọ ń pa Alhaji Dauda Akanmu epo àkàrà nílùú Ìbàdàn. Alhaji Dauda Akanmu epo àkàrà bí wọn sí ìlú Ìbàdàn ní ọdún 1943, léyìí tí ó túmọ̀ sí pé Alhaji epo àkàrà lo ọdún 62 years kí wọ́n tó jáde lókè ìpẹ́, ìyẹn lọ́dún 2005 ọjọ́ 22 February 2005 Alhaji Dauda Akanmu epo àkàrà mímí kẹ́yìn nílùú Ìbàdàn kan náà níbi tí a bí wọn sí. Alhaji Dauda Akanmu epo àkàrà gbajúgbajà ni wọ́n tá a bá sọ nípa òde amúlùúdùn àti òde ìdárayá nílẹ̀ Oòduà pátápátá. Alhaji Akanmu Dauda epo àkàrà nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n sọ kí wọ́n tó kú láyé kán tó kúrò lóde ayé, bàbá ń sọ pé ìyá àwọn gbajúgbajà oníṣòwò àkàrà dídín ni. Nígbà táwọn bá ń lọ sí iléèwé, ìyá wa mú àkàrà bíi 2-3 pé kó fi ṣe nǹkan ìpanu lọ sí iléèwé. Nígbà tí epo àkàrà bá ń lọ pẹ̀lú ọgbọ́n ọmọdé àti ìpayà àwọn olùkọ́, á mú epo àkàrà á jù sínú àpò. Bí ó bá ti wá ń dé iléèwé, bóyá àwọn ẹgbẹ́ ló bá kọ́kọ́ máa rí nígbà tí epo àkàrà àtàkàrà tí ò bá fi rin àti rin sásọ iléèwé. Àwọn akẹ́kọ̀ọ́ tàbáwọn olùkọ́ máa ní Dauda epo àkàrà lásọ ẹ nínú kí wọ́n lù kán jà nípa tiẹ̀. Ṣùgbọ́n látara epo àkàrà tí ó rin sí aṣọ Alhaji Dauda Akanmu epo àkàrà yìí, ibẹ̀ lórúkọ tuntun míì ti jẹ jáde tí wọ́n ń pè ní epo àkàrà títí
tí ó fi di ọjọ́ tèmi tí àwa náà ṣèrántí ọdún kejìdínlógún 18 years tí ọba orin ọba Àwúrèbe tó ti wọ káàlẹ̀ lọ. Àwọn àgbà ní orin Àwúrèbe kò ṣàdédé ṣẹlẹ̀ bí ò bá síbi tí bí ò bá ṣe wípé iṣẹ́ ìṣàdédé ṣẹ́ tí ò bá sí tó ṣẹlẹ̀ nípa orin ajíwéré tí àwọn olórin mùsùlùmí àwọn ọ̀dọ́ ń kọ láti fi jí àwọn tó ń gbààwẹ̀ Ramadan ní òru sàárì. Oúnjẹ ní Alhaji Dauda Akanmu epo àkàrà ni wọ́n ti yọ orin Àwúrèbe. Bá a ṣe gbọ́ kékeré ni bàbá yìí ti ń kọrin ajísàrì orin ajíwéré káàkiri ìgboro ìlú Ìbàdàn. Ṣùgbọ́n nígbà tó di ọdún 1974 tí Alhaji Dauda Akanmu epo àkàrà dé láti ìlú Mẹ́kà nínú ìrìn àjò wọn láti lọ sílùú Mẹ́kà ó ní wọ́n yí orin yìí orin ajíwéré sí Àwúrèbe. Àwúrèbe kí ni tó bí Àwúrèbe? Kò ṣẹ̀ lẹ́yìn ijó àjò sọ̀dìwúkẹ́ gẹ́gẹ́ bí kòkòrò kan tí Yorùbá ń pè ní kòkòrò Àwúrèbe. Bóyá látara ijó tí wọ́n ń jó ìlù tí wọ́n ń lù ó ní bàbá ẹ̀ fi ṣe àmúlò kòkòrò Àwúrèbe mọ́ orin títí wọn. Ṣùgbọ́n kinní kan tá a sọ ni pé nígbà tí Alhaji Dauda Akanmu ti ìlú Mẹ́kà dé lọ́dún 1974 tí wọ́n yí orin yìí padà sí Àwúrèbe àwọn tí wọ́n jọ jẹ́ sàwáwù ká sọ pé contemporaries gẹ́gẹ́ bí èdè lóyìnbó nínú wọn ni Táíwò Ògìdán Táíwò Ayéfẹ́lẹ́ àti Láwùyí Òkè Ẹlẹ́ta ọkùnrin Òkè Ẹlẹ́ta ló ń gbé Láwùyí lórúkọ ẹ̀ ṣùgbọ́n òun náà padà di onílù pàtàkì kó tó di kó jáde láyé. Kí ni tá à ń sọ lénìí? À ń sọ̀rọ̀ nípa ọba orin ọba àlù Alhaji Dauda Akanmu Àwúrèbe King epo àkàrà. Ṣùgbọ́n nǹkan tá a lè sọ ní ojúlówó ni pé Alhaji Dauda Akanmu epo àkàrà òun ni olùdásílẹ̀ àti gbajúgbajà òǹkọrin Àwúrèbe àti sọ bí ó ṣe jẹ́. Alhaji Dauda Akanmu epo àkàrà ṣiṣẹ́ pàtàkì ní òde amúlùúdùn nílẹ̀ Odùduwà. Epo àkàrà là ń sọ̀rọ̀ lónìí lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa. Ẹ jẹ́ ká sọ tiwa látòrí ìkànnì OJB TV Yorùbá. Mo sọ kinní kan ṣáájú pé tí ẹ bá fẹ́ wo àwọn àwòtúnwò fọ́nrán fídíò wa léyìí tí a fi ṣe àwọn ètò wa ẹ lọ sórí ìkànnì OJB TV Yorùbá page lórí Facebook tàbí kẹ́ lọ sórí YouTube OJB TV ẹ lọ bá wa subscribe síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ètò ọ̀pọ̀lọpọ̀ ìrírí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òṣèlú àti àwọn àwòrán adẹ́rìn-pòṣónú gbogbo ẹ̀ lẹ́ẹ̀bà lórí OJB TV Yorùbá lórí YouTube page
lórí YouTube tàbí Facebook page wa. Alhaji Dauda Akanmu epo àkàrà là ń sọ lọ́wọ́ lọ́jọ́ ti tòní. Kíní kan ni o, orin tí Alhaji Dauda Akanmu epo àkàrà ṣe ó lé ní 200. Lára ẹ̀ láti rí ìrìn àjò Mẹ́kà, Abidjan special léyìí tí e-track ẹ̀ jẹ́ Àkàrà yẹbẹyẹbẹ. Àkàrà yẹbẹyẹbẹ pọ̀ l'Abidjan. Nínú àṣà àti ìṣe Yorùbá ni Alhaji Dauda Akanmu epo àkà ló ń tọ́ka sí, pẹ̀lú bí wọ́n ṣe mú ìwúrí àti ìgbòòrò bá aṣọ Àkàrà nílẹ̀ adúláwọ̀. Alhaji Dauda Akanmu kọrin lọ́pọ̀lọpọ̀. Wọ́n kọ ìsìgàjù, mo tún gbé dé ìsìgàjù. Ọ̀pọ̀lọpọ̀ orin Alhaji Dauda Akanmu epo àkà ti kọ, léyìí tí ó jẹ́ àgbọ̀gbádùn, àgbọ̀kọ́gbọ́n, àgbọ̀kẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n kíní kan ni o nípa Alhaji Dauda Akanmu epo àkà. Tá a bá ń sọ nípa ọba àwúrèbe ní ilẹ̀ adúláwọ̀, Alhaji Dauda Akanmu epo àkà ó dágbé fáráyé ní February 18, 2005, léyìí tí à ń ṣe ìrántí ọdún 18 tí ọba àwúrèbe tó filé ayé sílẹ̀. Ọ̀pọ̀ orin ọ̀pọ̀ ìlù mo ti sọ ṣáájú. Bí a bá wo àwùjọ wa tí à ń rí àwọn fọ́nrán orin àti àwo orin tí wọ́n gbé kalẹ̀ léyìí tí wọ́n ṣe láti ìgbà àwáṣẹ̀ tí wọ́n ti wà, a rí pé àwọn orin yìí kò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Bẹ́ẹ̀ ni látìgbà tí wọ́n ti ń ṣàwo orin bọ̀ wá, iléeṣẹ́ ọmọ ajé record tí ó padà di babalájé record lábẹ́ ọba Sàlíù Àkànmú Adétúnjì Ògúngúnnísọ̀ wà tó dolóògbé. Olúbàdàn tìlú Ìbàdàn àná òun ló ń ṣe àwọn rẹ́kọ̀dù bàbá yìí jáde. Torí ẹ̀ Yorùbá ní òkú ń sunkún òkú, àkàsọ̀lérí ń sunkún ara wọn. Àti babalájé àti àwúrèbe king tó iwájú tí wọ́n dojúkọ kò ní bàjẹ́ o, ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ náà kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Ọba orin àwúrèbe king là ń sọ nípa ẹ̀ lọ́wọ́ lọ́jọ́ tòní o, lórí ìkànnì OJB TV Yorùbá. Alhaji Dauda Akanmu pẹ̀lú àkọsílẹ̀ wọn, àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé kan ṣẹlẹ̀ léyìí tí ó lágbára láti gbàgbé. Ó ní ìjàmbá ọkọ̀ léyìí tó ṣẹlẹ̀ lójú ọ̀nà Ìbàdàn s'Ékòó ní ibùdókọ̀ Alápákó. Àwọn méjì nínú ọmọ ẹgbẹ́ Alhaji Dauda Akanmu epo àkàrà ló kú, Bọ̀wádé àti Dauda. Torí ẹ̀, pẹ̀lú ìwádìí wa, ìyàwó wọn jẹ́ ká mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àsìkò tí bàbá ẹ̀ bá ti ń gbọ́ orin ló máa ń rántí ìṣẹ̀lẹ̀ léyìí tí ó máa ń mú omijé jáde lójú Alhaji Dauda Akanmu epo àkàrà nílùú Ìbàdàn. Yínníyínní kẹ́ni lè ṣe mí. Alhaji Dauda Akanmu ṣe òun náà láti ń sọ nípa ẹ̀ lọ́jọ́ tèmi lórí ìkànnì wa OJB TV Yorùbá. Bàbá yìí kọ orin kan ní ọdún 2000 ní ètò ń pè ní Àpàlà Oníwà, níbi tó ti ń sọ tó ti dàbí ìdíje nínú ilé láàrin ọkọ àti ìyàwó tó ní èní ni o fàlè mi mọ́kọ́ o, èní ni o fàlè mi mọ́kọ́,
ọkọ tí ò tọ́jú mi lásìkò èní ni n ò fàlè mi mọ́kọ. Ṣùgbọ́n ìgbà tọkọ náà dáhùn lóò látẹnu Alhaji epo àkà pé lọ́jọ́ tó bá fàlè ẹ mọ́kọ o, lọ́jọ́ tó bá fàlè ẹ mọ́kọ, ìgbájú ìgbámú ló jẹ sùn lọ́jọ́ tó bá fàlè ẹ mọ́kọ. Èyí ń tọ́ka sí pé Alhaji Dauda Akanmu ìmísí àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn lolódùmarè fi jíǹkí wọn láti sọ ń pa ìdílé, àwùjọ àti orílẹ̀-èdè. Nínú orílẹ̀-èdè ńgbà tá ìjọba ológun Muhammadu Muritala tó dolóògbé tó ṣe àfikún àwọn ìpínlẹ̀, bàbá yìí ṣe àwo orin léyìí tó pè ní ìpínlẹ̀ tuntun láti fi ṣe kóríyá àti ìsọdimímọ̀ fún gbogbo èèyàn nípa tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ sí nípa orin ọba àwúrèbe Alhaji Dauda ipò àkàrà Akanmu nílùú Ìbàdàn. Báwọn tí wọ́n náwó fún wa ló gbàgbó. Àwọn òbí ìgbà ni àríyájí Kakiru lépo. Ọ̀pọ̀ àtúntò ní bàbá Fátímọ̀. Second one. Orí ẹni ní yọjú. Ìyọ́pá wọn, ọlọ́run lọ́rùn ìyọ́pá wọn, ọlọ́run lọ́rùn. Àsìkò tí kálukú wá, àsìkò tí kálukú wá náà ìyọ́pá wọn, ọlọ́run lọ́rùn. Fàbọ̀ ọlọ́run lọ́rùn fàbọ̀. Tó bẹ́ẹ̀ ṣe ń gbọ́ nípa Alhaji Dauda Akanmu ipò àkà, a sọ fún yín pé ìrírí làgbà òun làgbà ohun gbogbo. Alhaji Akanmu Dauda nígbà tẹ́mọ̀ gbọ́ nípa orin ìjàmbá mọ́tò léyìí tó ṣẹlẹ̀ tá a ti sọ ń pa ẹ̀ síwájú. Nàndà yìí kọ́ àlè. Àjòjì alápapọ̀ lọ́kọ̀ bá dáhùn lórí wa. Ọjọ́ yẹn, ènìyàn lórí àwọn ìdọ̀ yẹn, ọyẹ kó sókun. Lẹ́yìn bá rí wa, ọjọ́ yẹn yóò ṣe dárò alábìyamọ. Ọwọ́ mọ̀mọ́ adé nílẹ̀, ọmọ mọ́ adé ò lè dìde. Owó Dáúdà nílẹ̀ dábò lé ò lè dìde. Lẹ́yìn èèyàn ọmọ mọ́ adé ẹ̀dọ̀wọ́ ẹ̀ má ronú wọn. Gbogbo ẹ̀mí tó fi Dáúdà lọ́mọ ẹ̀dọ̀wọ́ ẹ̀ má ronú wọn. Láyìí yóò wá sáyìí nínú láyìí dáadáa. Ohun tó bá dùn pẹ̀lú kókóró lọ́wọ́ ọlọ́run lọ́mọ wa o. Kúrísìrù mẹ́ta kò mú bá Dáúdà ní. Olùpẹ̀ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin ẹ wá bí wá ń lé. Ọbẹ̀ alága. Tó àwa náà dúpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, yín tẹ̀ ń ṣùgbà wa. Ikú oró ìjàmbá òjijì kò ní jẹ́ tèmi àtẹ̀yìn lọ́dẹ̀dẹ̀. Bá a ṣe ń fi ọdún 2023 bá a ṣe ń fi sí ìrìn àjò, àní ṣe ní ìrìn àjò àlọ́ ògbé láṣẹ Èdùmàrè. Ọdún wa tó rọ́dún náà ní ó rí ní ó parẹ́ láṣẹ Èdùmàrè. Kíní kan ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ o, wípé pẹ̀lú àṣẹ Ọlọ́run bí ó bá fi di ọ̀sẹ̀ tó ń bọ̀, a máa sọ nípa làásìgbò rúkèrúdò, èmi jù ọ́ èmi ò jù ọ́,
léyìí tó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ tó ń ṣe àtìlẹ́yìn fáwọn òṣèré àwọn òǹkọrin lédè Yorùbá ìyẹn Music Advertisement Association of Nigeria tí wọ́n pè ní OPMA. bó ni àyí ṣe pín sí méjì? ta lọ̀gá ta lọmọṣẹ́ ta làgbà ta lọmọdé? ipò àgbà kì í ṣẹ̀rù ọmọdé o, ṣùgbọ́n kí ni nǹkan tó mọ ẹgbẹ́ MANS wá pín sí méjì? àwọn wo nígun kìíní àwọn wo nígun kejì? àbí ta la fẹ́ dá lẹ́bi ta lẹ fẹ́ dá láre? ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àṣàgbékalẹ̀ nítorí nǹkan kan mìíràn ju pé kí ìrẹ́pọ̀ kó lè wà lọ. à ń ṣe àgbékalẹ̀ ètò léyìí tá a fi sọrí ẹgbẹ́ MAN láti Èdùmàrè lọ́sẹ̀ tó ń bọ̀ ju kí aáwọ̀ tó wà nínú ẹgbẹ́ lọ́tún lósì kó lodò kó lọ mú mi, ká sì fi òtítọ́ ká sì fi ojú òótọ́ hàn. tó Olalekan Akanji ìkọ́ni mí màmá sọ pé èmi la Asiwaju Olalekan Akanji Ademeto ọmọ bàbá níjẹ̀rú Ògbómọ̀ṣọ́. màmá dọ lọ́jọ́ tèmi o, ká tún pàdé lọ́jọ́ mẹ́jọ, torí mi ò ní lọ nílò ẹja tó lọ nú omi tí ò dé sàlẹ̀ ẹbú, mi ò ní lọ nílò àrògìdìgbà tó lọ tí ò dé sàlẹ̀ odò. títí ọjọ́ mẹ́jọ Oòduà á gbè yín o, yóò gbèràn mi, á tún pàdé láyọ̀. ire o, ire pàtàkì.